الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين محمد سيد الأولين والآخرين وعلى آله الطيبين الطاهرين وصحابته الغر الميامين وعلى الذين سلكوا مسلكه واتبعوا منهجه واهتدوا بدينه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من بقلب سليم أتى الله. أيها المستمعين الكرام، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن الله سبحانه وتعالى أمر بطاعته وزجر ونهى عن معصيته، فقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أيها المسلمون، إن موضوع خطبتنا اليوم يتركز على استعداد التام لشهر رمضان. adúgbò fún ọlọ́run ọba, bẹ́ẹ̀ látọrọ kí àti ìgẹ̀fà nàbí Muhammad. adúgbò fún ọlọ́run ọba tó fi ọ̀nà ẹ̀sìn ìsìláàmù yìí mà wá, ọlọ́run ọjà ṣìnà láíláí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ó máa wù ń jọ̀ ń dàlkìyàmà pé káwọn náà jẹ́ mùsùlùmí, ṣùgbọ́n kò lè easy. ọlọ́run ní tó bá di ijọ́ náà, àwọn kèfèrí mahma yawaddu alladhina kafaru law kanu muslimin, yóò máa wo àwọn kèfèrí bíi pé kí wọ́n jẹ́ mùsùlùmí, ṣùgbọ́n kò lè possible. ọlọ́run máa ṣe wá ní àádọ́rùn mọ́tọ́. abẹ́ ọlọ́run kó lékún kẹrẹ àti ìgẹ́ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí ọlọ́run rán gẹ́gẹ́ bí ìkẹ́ àti àánú gbogbo àgbáńlá ayé. jàmá mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, in tí ó jẹ́ àkòrí ìbára ẹni sọ̀rọ̀ lénìí, òun náà ni ìpalẹ̀mọ́ lí bó ṣe yẹ bó ti tó fún oṣù Ramadan. gẹ́gẹ́ bí àṣà ọmọ ènìyàn, tí a bá ka nǹkan kan kún, tí a bá ka èèyàn kan kún, tí a bá pàtàkì èèyàn kan, ìta máa ń ṣe nípa a máa ń palẹ̀ mọ́dé ni. oṣù Ramadan yìí wá tóbi lọ́dọ̀ Ọlọ́run, ó tóbi lọ́dọ̀ àwọn èèyàn, ó tóbi nínú ẹ̀sìn wa ìjú ká mọ́ palẹ̀ mọ́dé lọ. bóò láti fẹ́ mọ̀ pé oṣù Ramadan tóbi, àáwò lọ́nà bíi mẹ́ta àbí mẹ́rin. ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni pé Ọlọ́run pè é kó tóbi fúnra rẹ̀ torí iṣẹ́ ńláńlá tọ́lọ́run bá ń ṣe ń bẹ̀. ọlọ́run sọ nínú al-Qur'an al-Karim, ó ní oṣù Ramadan yìí, shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan linnas. oṣù Ramadan yẹn o, òun ní oṣù tá a sọ al-Qur'an kalẹ̀. ọlọ́run á ní inú oṣù náà hudan linnas, ìmọ̀nà òun ló jẹ́ fáwọn ènìyàn, ìmọ̀nà ń bẹ ń bẹ. wal bayyinati min al-huda, Allahu akbar. Qur'an tóbi lọ́dọ̀ wa, ọlọ́run wá tún ní oṣù Ramadan ló ń sọ kalẹ̀. alákọ̀ọ́kọ́ nù. ìkejì nínú ọlá rẹ̀ ó ní pé oṣù abiyì, ọjọ́ abiyì tóbi jù níwájú ọlọ́run ọba nínú àwọn òru, ó wà nínú ọjọ́ náà, nínú oṣù náà. ọlọ́run ọba ní inna anzalnahu fi laylatin mubarakah, lóòru abiyì yẹn la sọ al-Qur'ani kalẹ̀. inna anzalnahu fi laylatil qadr, oṣù laylatul qadr la sọ Qur'ani kalẹ̀. eléyìí sọ fún wa pé oṣù Laylatul Qadri tóbi wájú ọlọ́run, kò wá sí níbi bòmí o, nínú oṣù Ramadan náà ló wà. kódà tó bá sọ pé Laylatul Qadri, gbogbo àlà máa gbọ́ ayé pé ọjọ́ tó tóbi ni. anabi sallallahu alayhi wa sallam ó lẹ́nu tó bá dìde ní oṣù náà, ní òru náà, tó wá dìde tó wá kírun fún ọlọ́run ọba, ọlọ́run ọba ó gba ẹ̀sìn yẹn lọ́wọ́ rẹ̀ ju ẹni tí ó fi ẹgbẹ̀rún oṣù míì tó yàtọ̀ sí oṣù yẹn
tó fi jọ́sìn fún ọlọ́run ọba lọ Allahu Akbar. yẹn gbé gbogbo oṣù míì tó jẹ́ 1000 tí ò wá ní Lailatul Qadri inú ọlá tí ń bẹ fún Lailatul Qadri ojú tàwọn 1000 years yìí. àpèjúwe 1000 years ìjọ tá a bá ní àgbàlagbà kan tá a wá ní bóun ọmọ ọdún yín tí bàbá wọn ń dá wa lóhùn àbí ìyá wọn ń dá wa lóhùn pé mo tó 83 years tí ò wá fijọ́ kan ṣe lọ́rin fún 83 years oṣù yẹn tó bá dìde ní òru yìí tó ṣe déédéé rẹ̀ ọlọ́run ọba ládá tí ó gbà wọ́n àjọ náà ojú ti ẹni tó lo 83 years òbí sí lọ́run lọ. ìkẹta ń bẹ̀ ó ní pé kádàrá ọlọ́run ọba máa yí i padà ẹni tó bá jẹ́ èèyàn tí ọpọlọ ti kọ nǹkan tí ọ̀dà mọ́tẹ́lẹ̀ bóyá látara nǹkan kan tó náà ń ṣe ọlọ́run á wá látara readiness tiẹ̀ ọlọ́run sì yí i padà sí dáadáa ọlọ́run ní fiha yufraqu kullu amrin hakim eléyìí ń sọ fún akóṣù náà oṣù tó tóbi ni. bákan náà nínú tọ́jà mọ̀ kóṣù náà tóbi onípa anábì sọ pé àforíjì ẹ̀ṣẹ̀ ń bẹ láàrin rẹ̀. anábì sọ pé bayna Ramadan ila Ramadan láàrin Ramadan kan sí ìkejì mukaffiratun lima baynahun àforíjì ẹ̀ṣẹ̀ ló jẹ́ fún gbogbo àṣìṣe tá a bá ṣe láàrin méjèèjì Allahu Akbar. yẹn ìgbẹ́ ń tọ́lọ̀ ń bá jẹ́ kí Ramadan tó lọ bá láyé téè tó tún ń bọ̀ tún ṣojú rẹ̀ tó wá rí dáadáa ṣe ń bẹ̀ jẹ̀mọ́ ọlọ́run bá ti foríjì kọ́lọ́mọṣà kàyẹ̀mí kú àti gbogbo ẹni tá a jọ ń gbọ́ra wa yìí. bákan náà nínú rẹ̀ ó ní pé ọlọ́run fi Ramadan oṣù yìí ọlọ́run ṣe ní oṣù tá a bá fi ń gbàwẹ̀. ààwẹ̀ òun gángan lámà ní oṣù Ramadan tí ó bá sí ààwẹ̀ ó ṣeé ṣe ká má mọ̀ lóṣù Ramadan. ọlọ́run tó wá gbé ààwẹ̀ sí un ó máa fi ọlá kan àṣírí kan tí ó lè yé àwa síbẹ̀ tí ẹ bá mọ̀ ó gbọ́ nǹkan bíi 4 sí 5 tá a kà yìí ó ń júwe ọlá tí ń bẹ fún oṣù yìí ìpè tó wá tọ́jú fún wa gẹ́gẹ́ bíi mùsùlùmí òun náà ni pé ká palẹ̀ mọ́ fún àbíbò ọlá ti fẹ́ rí nígbà tọ́lọ́run lòun ó yọ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kúrò nínú iná nínú oṣù tó ẹgbẹ́ tó bá ti ń ṣiṣẹ́ ẹyọ kan ọlọ́run sì mọ fún ọ ìlọ́po tó bá ṣe nínú oṣù míì ọlọ́run lè fún ọ nílọ́po 10 kó fi dá padà fún ọ ọlọ́run lè fún ọ ní 50 ìlọ́po kọ́lọ́run fi dá padà fún ọ ọlọ́run lè fún ọ ní 700 kọ́lọ́run fi dá padà fún ọ wọ́n tó bá jẹ́ ní Ramadan ni ẹyọ ọ̀kan tó bá ṣe ọlọ́run bá lè mọ́ fún ọ ní 700 kọ́ ẹ pé ìlọ́po tí ò ló ń kà lọ́lọ́run fi sọ fún ọ ọlọ́run man dhal ladhi yuqridu Allaha qardan hasana fayudha'ifahu lahu ad'afan kathira Allahu akbar ọlọ́run ṣàṣelé náà rọrùn fún ọ gbogbo ń ta wá kálẹ̀ yìí ipe ọlá tí ń bẹ fún Ramadan ni òun ní ṣe sábà bíi téèyàn ó ṣe ráàánú ọlọ́run àwọn bàbá wa bọ̀ wọ́n ní àkọ́kọ́ Ramadan àforíjì ni àárín Ramadan ìkẹ́ ìgẹ̀ ni ìgbẹ̀yìn Ramadan làṣẹrù dọ̀mà bá a ti ń sọ ẹrú dọ̀mà bá a ti ń foríjìyàn bá a ti ń ṣe ìkẹ́ fún yàn nínú oṣù yìí nínú àwọn ọjọ́ tó wà nínú oṣù yìí kò sẹ́yìn tí gbogbo wa náà bá ṣe nínú oṣù yìí ẹni tó bá mọ̀ pé nínú oṣù yìí oṣù iṣẹ́ ni àwọn ẹni ire wọn máa ń bẹ ọlọ́run ọba pé kóṣù yìí tètè dé kó sì má tètè lọ ni bó o làwọn ó ṣe wá kún àwọn ẹni ire yìí tá à ní mọ̀ sọ pé Ramadan tún fẹ́ dé báyìí tó yẹ pé a máa febi panú èyàn ò ní mọ̀ ẹ́ lé ibi tó bá jẹ́ ni ire èyàn ó mọ̀ pé mo fẹ́ sin ọlọ́run ọba ni kí làwọn palẹ̀mọ́ tí èèmọ̀ ń palẹ̀mọ́ méjì ló wà ìpalẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ la pè ní isti'dadun ruhi ìpalẹ̀mọ́ ti ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ní isti'dadun jismi ìpalẹ̀mọ́ ti ara ẹja àkọ́kọ́ wo ìpalẹ̀mọ́ ti ara torí pé tí Ramadan ó bá dé tá a bá ń gbàwẹ̀ nínú rẹ̀ ara wa náà ni ó ti lápa tí ẹ̀ bá sanra yóò jò jíjò rẹ̀ bó ti ẹ̀ pa àǹfààní náà ní bẹ́ẹ̀ fún torí pé àwọn tí ọ̀dà ní Ramadan ní ààwẹ̀ gbígbà máa mú kò lára medicine of today àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oògùn òyìnbó wọ́n jẹ́ oyún wa pé nínú ọ̀nà tá a máa fi ń wo àwọn àìsàn kan tó lè dá wàhálà alẹ̀ sára sàn òun ni pé ká máa gba ààwẹ̀ eléyìí fásì náà làwọn náà ń pè eléyìí bí i pé àṣẹ àǹfààní tọ́lọ̀ wọn bá tọ́jú kalẹ̀ fún wa díẹ̀ nínú ẹ̀ la mọ̀ èyí tó tún yé wa ń sìn ìmí ó tún padà yé wa tó bá yá ìpalẹ̀ máa tara wá rèé nínú rẹ̀ ni pé káà náà ti máa gbàwẹ̀ káwẹ̀ tó dé ẹni tí ó bá máa gbàwẹ̀ káwẹ̀ tó dé yóò fẹ́ lè fún
ẹni tí ó bá máa gba àwẹ̀ káwẹ̀ kó tó dé yóò lè fún èèyàn máa gba inú àwẹ̀ tá a lè gbà òní ká gba Monday, inú àwẹ̀ tá a lè gbà òní ká gba àwẹ̀ Thursday, inú àwẹ̀ tá a lè gbà òní ká gba àwẹ̀ ọjọ́ àràfá, inú àwẹ̀ tá a lè gbà òní ká gba àwẹ̀ ní gbogbo ọjọ́ kan káwọn gba àwẹ̀ ọjọ́ kan ká máa dájọ́ kan sí àtàwọn ọjọ́ míì náà bákan náà inú àwẹ̀ tá a lè gbà òní ká gba àwẹ̀ púpọ̀ nínú oṣù Sha'ban. Eléyìí ọmọ ojú ipa náà rẹ́dí àná Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ìyá ńlá wa Aisha ti gbà wá ó ní ànábì ní ó máa ń gbàwẹ̀ púpọ̀ nínú oṣù Ramadan nínú oṣù Sha'ban káàdá gbìyànjú kárípà ń ṣe eléyìí ntọ́da púpọ̀ ni. Bákan náà nínú tá a lè ṣe ó ní pé ká máa dìde lóru ẹni tó bá ń dìde lóru ní kí Ramadan tó dé yóò lè dìde lóru nínú Ramadan torí pé nínú nǹkan tí màá ṣe sáàbí oríire fúnyàn nínú Ramadan ó ní pé kí yẹn dìde lóru. Ẹni tó bá fẹ́ bálẹ̀ Lailatul Qadri gbọ́dọ̀ tí máa dìde lóru kalẹ̀ ni tá a bá ń dìde lóru ńgbà náà yóò ṣe déédéé wa. Ànábì sallallahu alayhi wa sallam ó ní ìdìde lóru àti ìmáa gbààwẹ̀ méjèèjì ni ó bẹ̀bẹ̀ níwájú Ọlọ́run fún ẹni tó bá ń ṣe wọ́n jọ̀hún dàl kìyàmà kí ló kù tá a lé. Bákan náà nínú tá a lè ṣe ni pé ká ti máa ka Kùránì kalẹ̀ Kùránì inú Ramadan ni wọ́n sọ kalẹ̀ téèyàn bá fẹ́ ṣe dáadáa ọ̀dà kí yẹn ka Kùránì púpọ̀ nínú Ramadan bó láti wá ṣe ẹ jẹ́ ká náà múra ká ti máa kà á kalẹ̀ bí ẹ bá ń kojú ewé kan kí Ramadan tó dé tí Ramadan bá dé yóò lè kojú ewé méjì ṣùgbọ́n ẹni tí ó kà rárá yóò lè fún láti ṣe. Bákan náà ni tá a tún máa ń ṣe onípíkà tí máa ń ṣe sọ́dákọ̀ kalẹ̀ ẹni tí ó bá ti ń ṣe pé mò ń fún yẹn ń sàárà kalẹ̀ tí Ramadan gangan bá dé yóò lè máa fún yẹn ní kíni o yóò lè máa fún yẹn ní nǹkan jẹ torí pé ládàá ń bẹ nínú kéèyàn fún yẹn nǹkan jẹ Ànábì lẹ́ni tó bá fún yẹn ní nǹkan tó fi ṣínu òun yóò gbà ládàá bí ipò òun ló gbàwẹ̀ tẹni tó gbàwẹ̀ tó ṣínu yẹn bí ipò òun ló gbà kò sì ní dí ládàá ẹni tó gbàwẹ̀ gẹ́gẹ́ kù abẹ́rẹ́ òun gba àwọn ládàá yìí ọlọ́mọdé ó fò wá dàrú Ramadan táwọn òun wájú ọlọ́njọ́ bá wa dáadáa káwa náà ká lè wá rí àwọn dáadáa tá à ń sọ yìí kọ́lọ́njá lè rí ṣe ká lè bá a kún àwọn ẹni tí wọ́n rí dáadáa wájú ọlọ́run láyé àdàkìyàmà eléyìí tá a sọ yìí ọlọ́mọdé ó jẹ́ ìbálẹ́jọ́ aburú fẹ́ntówì àdúgbò àtàgbọ́ wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله